Káàárọ̀, a kú ojúmọ́, a kú ojúmọmọ. A tún kí yín pé ẹ káàbọ̀ sórí ètò wa fún ti ọ̀sẹ̀ yìí. Peter Olasupo Captain P2 òun lorúkọ tèmi. Ṣé dáadáa la bá yín? Ẹ káàárọ̀ o, àsìkò yìí. Àlejò mi lórí ètò lónìí ni Baba-Awo Awosanmi Abe. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ bàbá. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta sà. Àwa nìyẹn. Àsìkò yìí. A dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè. Gẹ́gẹ́ bí ogunlọ́gọ̀ àwọn èèyàn ṣe ń wo ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè wa Nàìjíríà, torí pé gbogbo wa òun náà ni ọ̀rọ̀ orílẹ̀-èdè kan, àti ẹlẹ́sìn Mùsùlùmí, àtẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, àtẹlẹ́sìn àbáláyé, gbogbo wa lọ̀rọ̀ orílẹ̀-èdè yìí jọ kàn. Bẹ́ẹ̀ni. Kí ni ẹ̀yin lérò gẹ́gẹ́ bí ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí lérò tiyín? Lọ́dọ̀ níwòye tèmi, tèmi àdójúkọ tá a ní ni wípé òtítọ́ ti sá lọ. Tá a bá ń sọ̀rọ̀ òtítọ́, à ń sọ̀rọ̀ wípé bóun wọ́n ṣe ń ṣe, bóun ni a ṣe lè rù níbù tí òfin ní kọ́gbó. Ẹ rí i pé àwọn bàbá wa wọ́n sọ pé èèwọ̀ ni ẹnìkan kì í rù níbù kó má kọ́gbó. Ẹnìkan kì í rù níbù kó má kọ́ igbó. Baba-Awo Awosanmi, Yes, sir. kí ni tí ẹ̀yin rí sí ká máa búra pẹ̀lú ohun ìṣẹ̀ǹbáyé fún àwọn tí ó bá dipò òṣèlú mú, pàápàá jùlọ láti rẹ́yìn ìwà ìbàjẹ́ àti ìjẹgàba tó wà láwùjọ wa? Ibi tí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà là tún lọ, òtítọ́ náà nìyẹn. Tó bá jẹ́ wípé a bá di òtítọ́ mú, kò pọn dandan kẹ́nì kó ṣẹ̀ṣẹ̀ mẹ́nìkan ní apá ìyáká pé kó lọ búra. Fúnra rẹ̀ nítàn ni ó jáde láti búra wípé tó ẹ̀yin èèyàn mi o, mo dúró lórí òtítọ́, ń ṣe nǹkan báyìí, tí mi ò bá ṣe o, káwọn alálẹ̀ kan bi òun léèrè. Ta la lálẹ̀? Gbogbo àwọn tẹ̀ ń dárúkọ náà la lálẹ̀, because àwọn ni wọ́n ti ń ṣe ká tó dé. Bá a bá tún lọ tán, àwọn sì tún wà ńbẹ̀, torí wọ́n ń rí wa. Torí wọ́n rí wa. Wọ́n ń rí wa kedere ni. Gbogbo ohun tí kálukú ń ṣe ni wọ́n rí. Kedere ni wọ́n ń rí, àwọn alálẹ̀ ń rí. Àwọn alálẹ̀ ń rí. Ṣé rí, tí a bá mọ tí wọ́n ń pè ní òtítọ́, gbogbo owó múlé ayé yìí, a mú ní rọ̀wọ́ rọsẹ̀. Irú Ifá kan ó sọ, ó ní agbádá níyì, ní àbìrà níyì ọ̀pẹ̀lẹ̀. Ọ̀pẹ̀lẹ̀ tó bá gbójú lágbójú, òun olówó rẹ̀ lẹ́gbẹ̀rá. Adífá fún gbàgà àròkò tí ń sáwó lọ sífẹ̀ẹ́ sòótọ́. Bí tó ń lọ yìí, wọ́n lóòtítọ́ wọ́n ń sọ ńbẹ̀ kó máa sòótọ́ ni o. Tí ò bá sòótọ́ o, nǹkan míì ni ó ṣẹlẹ̀ o. Ìgbà tó débẹ̀ ó gbọ́ kìlọ̀. Ǹjẹ́ ẹ̀ bá jẹ́ ká sòtítọ́ o, ká sòdodo, ẹni bá sòótọ́ sòdodo ni má lè ò gbé. Ọ̀pọ̀lọpọ̀ òsòótọ́ mọ̀. Ẹni tó fẹ́ gbapò kò sọ pé nítorí nǹkan báyìí lòun fẹ́ fi gbapò, yóò lòun fẹ́ fi tu ará àdúgbò, aráalé, aráàlú nínú ni. Tó bá dé bẹ́ẹ̀ tán, àpò ara rẹ̀ ni ó mọ̀ kó sí. Sóòtítọ́ wà ńbẹ̀. Sóòtítọ́. Kò sóòtítọ́ ńbẹ̀ bàbá. Kò sóòtítọ́ ńbẹ̀. Ìṣòro tó wà ń kojú orílẹ̀-èdè Nàìjíríà, ìjọ́rọ̀ Nàìjíríà á gba ètùtù ṣógbẹ́bọ. Ṣé ẹ rí, tí ìbá tiẹ̀ ó gbé tutù, torí ìbéèrè ni ká dáhùn ìbéèrè ká tó fèsì. Ọ̀rọ̀ Nàìjíríà gbé tutù, ó gbẹbọ. Tí ìbá tún wá ṣe awakọ̀ kan tá à ń ṣètùtù, tá à ń ṣẹbọ, ọkọ̀ bá ti bọ́wọ́ rì, ọ̀rọ̀ bá ti bọ́wọ́ rì. Nítorí wípé táwa bá ń ṣe tiwa, ibi tá a fi kọ́ bẹ̀rẹ̀ ni pé tó kílùú yìí má bàjẹ́ o. Kílùú má bàjẹ́. Lákòókò fi bẹ̀rẹ̀, ká tó wá dé ọ̀dẹ̀, ká tó dádùgbò, ká tó dé ọ̀dẹ̀ ẹni. N tá à ń pè ní ọ̀dẹ̀ nínú ilé wa. Tílùú ò bá ti bàjẹ́, agbègbè wo ò ní bàjẹ́, ọ̀dẹ̀ wo ó rojú yóò ráàyè.
ọ̀rọ̀ Nàìjíríà ó gbé tutù ó gbẹbọ kó Olódùmarè jẹ́ ká ní àwọn adarí. Ṣé rí adarí kan tó wá ṣe pàtàkì tó lè bẹ̀rẹ̀ tá a lè bẹ̀rẹ̀ ńbẹ̀ kò ju àwọn ládéládé wa lọ́balọ́ba wa lọ. Torí pé àwọn ni wọ́n fún láṣẹ. Àwọn la láṣẹ. Ìkejì kíni? Ìkejì òrìṣà. Àwọn la láṣẹ. Nítorí ọ̀pọ̀lọpọ̀ kan wọ́n pé Olódùmarè 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 Ọlọ́run Ọlọ́run Ọlọ́run. Ta ló rọ́lọ́run rí? Ṣùgbọ́n àwọn tá a rí tá a mọ̀ tí wọ́n ti ṣe ilé ayé tí ilé ayé ti gún, àwọn ló yẹ ká tẹ̀lé. Irú àwọn ọba yìí àwọn ló yẹ kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn. Ẹ ti ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́dọ̀ gómìnà wa títọ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé. Ẹ wo ọba tí wọ́n pín lẹ́ka yìí. A lè pè ní ìsọ̀rí local government. Tírú àwọn ọba tó bá ń dá tí wọ́n ń rú tí wọ́n ń pe àwọn babaláwo onífá, torí babaláwo onífá nìkan ló lè dá ló lè rú. Irú Ìbàdàn wa yìí àràbà wa wà, àràbà Ìbàdàn. Kábíyèsí bàbá mi Ọdẹ́gbọlá àràbà Ìbàdàn ni. Local government tá a wà ńbẹ̀ yìí ó wà, àràbà wà ńbẹ̀. Àràbà Olúyọ̀lé. Bàbá Fákóredé Adédọ̀ṣù níbi tá a wà yìí ni o. Ẹgbẹ́dá bàbá mi Fákáyọ̀dé wà ńbẹ̀, àràbà ni wọ́n o. Bí àwọn àràbà ṣe wà ní sọ̀rí káàkiri nu, àwọn ni kí wọ́n pè. Ẹ gbá àwọn bàbá wa bẹ́ẹ̀ sọ, wọ́n ní a kì í fi ìyẹn joyè àwòdì kó má lè ṣe kíni. Kó má lè dáde ẹgbẹ́. Irú àwọn ọba yìí ni wọ́n fi joyè báyìí. Wọ́n wàá pe àwọn àràbà wípé bóò la ṣe lè ṣèlú. Wọn ò lè ṣe láàrin òṣùpá bíi 6, nǹkan ó ti máa yàtọ̀. Nǹkan ó ti máa yàtọ̀. Kí ló dé táwọn ọba wa yàgò sí à ń ṣètùtù gbogbo ìgbà tẹ́ ẹ mọ̀ pé ojú ọ̀nà rí? Iṣẹ́ rọ́rọ̀ tẹ́ bí mi o, mo lè dáhùn rẹ̀, ẹ̀yin náà lè dáhùn rẹ̀. Àwọn ọba tí wọ́n jẹ, ọba míì wà tó jẹ́ wípé tó jọba tó jẹ́ pé òkè òkun wọ́n ti mú wá. Tí ó mọ̀ nípa àṣà ẹ̀sìn tí ó ti bá lọ́hùn tàbí lọ́dọ̀ àwọn kan wípé tòbí wọ́n ṣe ń lọ ni. Ọba míì wà tó jẹ́ pé láti òkè òkun tó wà kó lọ sí Jerusalem ló ti gbà pé ọ̀nà wà ńbẹ̀, tàbí kó lọ sí ilẹ̀ Árábù ló ti gbà pé ọ̀nà wà ńbẹ̀. Tó bá jọba tẹ́ ibi tí ó gbẹ́kẹ̀lé nù. Olúwo tìlú Ìwó ọba Abdulrasheed Àkànbí Tẹ̀lú àkọ́kọ́, àwọn ló ti ẹ̀kọ́ sọ nígbà kan tí wọ́n ní Ọlọ́run ló bá àwọn jọba ń tà wọn kì í ṣe Ifá. Ṣé Ifá sì ń fi àwọn ọba wa jẹ, àbí owó ló ń difá, àbí ìjọba ló ń gbẹnu Ifá sọ̀rọ̀? Ìbéèrè tẹ́ ẹ béèrè lónìí inú mi dùn. Kábíyèsí wa tẹ́ ẹ dárúkọ ní Olúwo tilẹ̀ Ìwó. Àìmọye ọ̀rọ̀ táwọn tí ẹ máa ń sọ tó wá máa ń yà wá lẹ́nu pé ṣé ó yẹ ká tún gbọ́ ọ̀rọ̀ ẹ̀ lẹ́nu ọba aládé. Ilẹ̀ Yorùbá lẹ jọba sí i. Ntẹ́ ń gbé lárugẹ ó ti ju ti bàbá yín lọ. Kò dáa kéèyàn ó má ṣe kíni. Wọ́n ní ọmọ tí ó ṣe kíni tó bá ba lé bàbá àtìyá rẹ̀ jẹ́ níbo ni ó wà á dé sí. Ìgbà tá a fi yàn jọba nílẹ̀ Yorùbá, ìlú Ìwó kì í ṣe ilẹ̀ Yorùbá tó kéré o. Tó wá jẹ́ pé wá sọ irú gbólóhùn tẹ́ sọ yìí, a ti rí àwọn ọba aládé Olówù tóun náà ti fèsì fọ́rọ̀ rẹ̀, wọ́n ti ń fúnra àwọn lésì. Àwọn orí adé tó fúnra àwọn lésì wípé tó eléyìí tí wọ́n ń sọ òun kì í sọ̀rọ̀ o, àsọdànù ni. Ifá ló yẹ, ẹgbọ́n tí mò ń sọ, Ifá ló yẹ kí wọ́n fi mú ọba, wọ́n fi yan ọba. Àwọn babaláwo sì ní bó ọba pè wọ́n wọn ò ní dá sí. Ifá ó sọ pé nígbà wo lẹ̀ ń dá, nígbà wo lẹ̀ ń kì, tí Ifá fi ń fọre lọ́wọ́ ọ̀tún tẹ́ ẹ̀ fi ń gbàbò lọ́wọ́ òsì. Tọ́lọ́run ò bá fọ̀rọ̀ lọ jẹ́jẹ́ òun lòun ó máa lọ. Ọ̀rúnmìlà ló sọ yín o. Ìgbà tí wọn ò pè àwọn babaláwo kí wàá lẹ̀ ní káwọn babaláwo ó ṣe. Babaláwo yìí ṣe àyọjú ràn. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń darí ìlú, àwọn afọbajẹ ni wọ́n lẹ́tọ̀ọ́ láti súnmọ́ àwọn àràbà, àwọn bàbá wa àràbà nílùú tàbí olúawo ìlú. Ẹ̀yin olúawo ọ̀rọ̀ kẹ̀yìn o, a ti rí ọmọ oyè bíi 3, 4. Ara tí wọ́n sọ pé ó ń ṣẹlẹ̀ tí wọ́n fi máa ń fífá yan ọba náà ló ti ń ṣẹlẹ̀. Tí wọ́n bá ti mẹ́ni tí ò tọ́jọba, ìlú ò ní rójú, kò ní ráyè. Baba-Awo Awosanmi Abe. Yes sir. Tẹ́ ẹ bá wò ó, àyè àwọn lọ́balọ́ba kan ti sílẹ̀ lẹ́nu bíi ijọ́ mélòó, pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́.
ṣé fáṣì yan ọba. Ifá yan ọba náà ní tirú tọ̀yọ́ ọ̀hún ni wọ́n fi sì ní sùúrù. torí kí àwọn èèyàn pọ̀ kálukú ó gba fọ́ọ̀mù wọ́n gba wọ́n wá ní gómìnà wọ́n retí kí ìjọba bá wọn fọwọ́ sí kó pàṣẹ kó lù ú lóǹtẹ̀ wọ́n sì níbi tí kálukú wọn bá jóde òun náà ni ibi wọn bá gbámọ̀ làwọn dé ni wọ́n jóde ṣe Ifá ní ìjọba. adúpẹ́ lọ́dọ̀ Olódùmarè ṣe rí ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ tí ò bá tọ́ ká fi mọ́ ọmọlàkejì wa lọ́rùn ẹ má purọ́ mọ́ àwọn gómìnà wa. n tí àfọ̀bàjẹ́ bá gbé lọ wájú gómìnà ni ó fọwọ́ sí tó bá jẹ́ pé gómìnà ló ń yàn fún wọn ó yẹ kó ti pàṣẹ wípé tó Aláàfin yìí ó ẹ fi lágbèjà síbẹ̀. wọ́n ń retí àbọ̀ lọ́tọ̀dọ̀ wọn àfọ̀bàjẹ́ ni ipò ọba yìí ṣe ń téèyàn ń kánjú jẹ ibi tí wọ́n ti kánjú jẹun náà lẹ̀ ti ń rí bílù ṣe ń rí ń bẹ́ẹ̀ tí wọ́n ti táwọn ọba ti ń wíwìkú kò dá kọ́bọ̀ ó mọ̀ wíwìkú wì. wọ́n tí wọ́n bá sọ pé lọ́ra láti gbọ́rọ̀ yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì ọba ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ lè rí kí ọba kan kó dìde kó sọ pé òun pàṣẹ bá àwọn ìlú mi wọ́n ní táwọn ń fẹ́ rí. ẹ wo orú ti lọ́balọ́ba tí mo tún padà sí tó ṣẹlẹ̀ nìbàdàn ní lọ́wọ́lọ́wọ́ yìí. wọ́n ní onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó jẹ́ adarí wa gọ́vnà wa lónìí wọ́n ní àwọn ni wọ́n fi kíni ni wọ́n fọba jẹun ni ó ní òun kọ́ ọba ló sọ wípé ó yẹ káwọn ò ṣe báyìí wọ́n sì lọ gbé bá ó sì fọwọ́ sí ẹ dákun sóhun ló pàṣẹ nu ṣùgbọ́n ibi táwọn á ti ń bọ́rọ̀ bọ̀ ẹ má jẹ́ ká yà kúrò ńbẹ̀. ṣé Ifá ni wọ́n fi ń yan ọba Ifá wọ́n fi ń yan ọba o nílùú tán bá fẹ́ kó rojú kó ráyè torí Ifá ti mọ rúwà tí ń tọ̀ wọ́n wù ẹ̀gbọ́n tí wọ́n sọ pé tó ọba lágbájá ó gbégbó oyin ọgbà tàmẹ̀dò ó gbégbá akínni àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ babaláwo yìí fọ̀ ń burú tí wọ́n bá fífá béèrè ni wọ́n sọ pé àsìkò ọba lágbájá ni yóò ṣe kíni yóò tù wá lára o ayé òròjú ìlú òráyè aboyún ilé òrì bí àgùn tọwọ́ àlàbọ̀sùn. ṣùgbọ́n nísìnyí gbà tẹ́ fọ̀rọ̀ lọ àwọn babaláwo mọ́ àwọn babaláwo ò lè jáde fúnra wọn pé àwọn fẹ́ fífẹ́ yan ọba. ṣé ọba míì wá rèé ṣé wọn lè owó lọ́wọ́ ẹ̀yìn nílẹ̀ ńkọ́. ntọ́pọ̀lọpọ̀ fi ń jọba lẹ sọ ǹgan nísìn. ìgbà tó bá jẹ́ pé bóyá gbá oyin gan kọ́ ló gbé tó jẹ́ gbá ẹ̀kejì. ṣé wọn tó bá jẹ́ wípé níbi tí wọ́n ti ń ṣe bí wọ́n ṣe ń ṣe táyé ò ti di wípé tó wọ́n ń ṣèṣekúṣe ló dá ayé. tó bá yẹ pé wọ́n ṣe bí wọ́n ṣe kò sí àfọ̀bàjẹ́ kan tó gbọ́dọ̀ gbàbọ̀dè torí àwọn alálẹ̀ ó mú àfọ̀bàjẹ́ ọ̀hún. ṣùgbọ́n nísìnyí wọn ò tiẹ̀ fọ̀rọ̀ lọ fá mọ́ wọn ò béèrè lọ́wọ́ aṣẹ̀dá ayé mọ́ wípé bóò lẹ́yìn ọ̀rọ̀ ṣé ìyín tá à ń pè ní fá kò yí ọ̀pọ̀lọpọ̀ wọn ohun ẹnu Olódùmarè ni òun ni ó mọ wájú ọ̀rọ̀ ni ó mẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ni a lè rí wájú lónìí ẹ̀yìn rẹ̀ wá ń kọ́. wọ́n ní ọmọdé ó ní kinní ó ń yọ̀ ṣó ti fi bímọ rí ni. gbogbo ohun tí Ifá bá sọ bí Ifá bá ṣe sọ babaláwo èké ò tiẹ̀ sí àfi tí ìbá ṣe babaláwo torí àìfífá parọ́. babaláwo èké ò sí kò sí bí babaláwo èké àfi tí ìbá ṣe babaláwo. kò sí babaláwo èké láyé gbogbo ẹnu mo fi sọ. ṣùgbọ́n àwọn ń gbúrò ayédèrú babaláwo. wọ́n èé ṣe babaláwo níbo wọ́n ti kẹ́kọ̀ọ́ níbo lodò wọ́n ti sàn ta ló bí wọn ṣé wọ́n ṣe kò pọn dandan wípé bàbá mi jẹ́ babaláwo mo gbọ́dọ̀ jẹ́ babaláwo. ẹ gbọ́ mi tó bá ti lè kẹ́kọ̀ọ́ fá dé àárín kan ó ti lè di babaláwo yóò sì di òtítọ́ mú àti òdodo tá à ń pè ní bẹ̀rù Ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ tó wá jẹ́ wípé àtọlẹ̀dọ́lẹ̀ bí irú tàwa yìí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ó tún wá ó wà ní jàǹtìrànràn ṣùgbọ́n àwọn ẹni tó jẹ́ pé bàbá àwọn èyí ṣe babaláwo tán di babaláwo gbóǹtarìgì lónìí ẹ lọ wo ìdí ibẹ̀ wò ẹ wò abẹ́ ibẹ̀ wò yóò jẹ́ wípé ìrandíran wọn kan ti wà nídìí Ifá yìí òun ló padà hù jáde. Ifá yìí kò ní mọ gbà wípé ìran mi ló ń ṣe bí ò bá kọ́ kò lè mọ̀. ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nífá àkọ́ nǹkan tán nífá. àkọ́ nǹkan tán nífá ìmọ̀ ìjìnlẹ̀ nífá.
ó dáa, ẹ wá já tẹ̀ wájú pé kí lọ́jọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà, dáadáa kí ni ni Ifá sọ nípa ọjọ́ iwájú orílẹ̀-èdè? dáadáa lọ́jọ́ iwájú orílẹ̀-èdè ṣáà Nàìjíríà ti mọ̀ sí tá a bá ti lè ṣe kíni, tá a bá ti mọ ohun tó bá yẹ ká ṣe bí wọ́n ṣe ń ṣe kó lè bá a ṣe kíni, kó lè bá a rí bó ṣe yẹ kó rí. báwo ló ṣe yẹ ó rí, kí ló yẹ kí wọ́n ṣe báyìí? ní tó yẹ kó ń ṣe náà ni mo ti kọ́kọ́ láti fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Àwọn babaláwo wà ń lù, olórí awo wà ń lù. Ṣé rí ọ̀rọ̀ tẹ́ rọra béèrè yìí, tó lódùmarè bá fẹ́ fi àṣẹ sí kó dọ́dọ̀ àwọn aláṣẹ, wọ́n ń pe àwọn aṣáájú ẹ̀sìn káàkiri ìlú, ṣé wọ́n ń pe àwọn babaláwo síbẹ̀, ṣé wọ́n ń pe àwọn àràbà síbẹ̀? Àwọn baba wa wọ́n ní àrò mẹ́ta kì í dọbẹ̀ nù. Àwọn lè sọ wípé bíwèé yìí ṣe sọnù, bíwèé tí bí ṣe sọnù, ẹ jẹ́ káwọn babaláwo náà ó dá sí kí wọ́n á fi mọ̀ ṣọ̀kan. Ẹ rí i pé gbogbo ògùn rékété, nítorí àwọn méjèèjì tẹ́ ń dárúkọ yìí ọmọ Ifá sì ni gbogbo wọn. ọmọ Ifá ni wọ́n. ọmọ Ifá gbogbo wọn, àfi ẹni tí wọn ò bá bí nílé aláwọ̀ dúdú ló kù. àfi ẹni tí wọn ò bá bí nílé aláwọ̀ dúdú ló kù. Baba-Awo Awosanmi Abe, ẹ ṣeun. kí ni ń jẹ́ Ifá gan-an? Ifá òun ni ìmọ́lẹ̀ ohùn ẹnu Olódùmarè, òtítọ́ ọ̀rọ̀ tó jáde látẹnu Olódùmarè, òun ni Ifá. Kí ni òtítọ́ ọ̀rọ̀ tó jáde látẹnu Olódùmarè? Àìṣe o, èèwọ̀ tí bá ń bi ni ẹni tó bá ń pé wọn ì ṣe nǹkan tó bá ṣe yóò bí àbí ò ní bí, yóò bí. tó Ifá jẹ́ ohùn ẹnu Olódùmarè tá a fi ń ṣe ayé, tá a fi ń jẹ́ káyé ogún rekete. kí wá ní ìyàtọ̀ tí ń bẹ láàrin babaláwo, onífá, oníṣègùn, adáhunṣe, olórìṣà? Yóò dáa fún yín. Babaláwo, onífá, àwọn ni babaláwo. Oníṣègùn ẹ̀yin náà ti sọ, tẹ́yìn ilé ìbò ń pè fẹ́mẹ́sì, apò ògùn oníṣègùn ni wọ́n. Oníṣègùn tó mọ̀ dí ewé, egbò. Ẹ ń gbọ́ mi? Ṣùgbọ́n oníṣègùn tó bá wá kọ́ ẹ̀kọ́ ní àárín nǹkan, ó lè nímọ̀ Ifá kọ̀ọ̀kan lọ́wọ́. Ilé babaláwo nìkan lẹ́ẹ̀ tí máa gbọ́ orúkọ ìbílẹ̀ bíi Ifágbèmí, Ifádùnsìn, Ifánikákí, Ifáṣọlá. Tẹ́ ẹ bá dọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ oníṣègùn bí orúkọ àtọ̀húnrìnwá lẹ́ẹ̀ máa gbọ́ nílé wọn, nítorí pé àwọn mú gẹ́gẹ́ bí pètò ìwà nǹkan jẹ ni. ìwà nǹkan jẹ ni làwọn mú toníṣègùn. Tí babaláwo ẹ̀sìn wa ni, ìṣe wa ni, iṣẹ́ wa ni, ìwà wa ni. Wọn ní èèyàn ṣe kí ni, ó níwà tútù bíi babaláwo, ìwà pẹ̀lẹ́ bíi babaláwo. Babaláwo yìí kánjú, babaláwo yìí ṣe gìrìgìrì, babaláwo yìí ṣe wọ́n yìí ṣe àìṣe. wọn yìí ṣe àìṣe. pé wọ́n ní yóò ní bẹ̀rù Ọlọ́run, òtítọ́ wọn wà ń bẹ̀ wípé àìṣe o, èèwọ̀ ni o, tí bá ń bi ni ẹjọ́ ẹ. ṣùgbọ́n kí ló dé tí àwọn eléré orí ìtàgé tí wọ́n rí ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n máa ń kà á sí bí ìgbà tí òkùnkùn àti ìmọ́lẹ̀ ò gbọ́dọ̀ pàdé? wọ́n á rí wọn bíi pé àwọn gan-an lè ṣù. ṣe rí ẹ tún ti lọ bò mí, a tún padà síbi tẹlẹsùn, a tún padà síbi tẹlẹsùn. ṣe rí ibi tẹ́ ẹ sọ lọ́dọ̀ àwọn olórí ìtàgé, à ń rọ̀ wọ́n kí wọ́n dákun, kán wá bíi babaláwo lọ́rẹ̀ẹ́ lọ́gàá nímùlẹ̀, kán máa jọ eré síwájú rẹ̀ kán tó gbé jáde. n táwọn ó jẹ ni wọ́n ń wá, àwọn gan ni wọ́n ń kó dẹ̀tí, wọ́n ń kó ẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ bá wa. Ẹ̀rẹ̀ tí wọ́n ń kó bá wa ni pé n tẹ́ ẹ fẹ́ ṣe síta yìí, ẹ mọ̀ wípé ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ni àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n ní wọ́n pé wọ́n ń gbé síta, wọ́n ní wọ́n pé ni wọ́n ń gbé síta. Irú eléyìí tẹ́yìn náà sọ yìí nísìn wípé bí èṣù, èṣù yìí ṣe nǹkan burúkú. ta lè ṣù? Èṣù ìránṣẹ́ Olódùmarè lè ṣù. Bí Ṣàngó ṣe wà, tọ́ya wà, tọ́ṣùn wà, ó ní mọ̀gbẹ̀ èṣù wà. Kí là ń pe mọ̀gbà yìí? Pé ìdílé wọn wọ́n ń ṣe eléṣù ni wọ́n. Àìmọye ẹni tó jẹ́ pé tòódù fámì ibi ọ̀wọ́n ní sọgbè tó ń sọ fún pé tó èṣù yìí ṣe ẹni ibi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa, ọ̀pọ̀lọpọ̀ yín ò ní mọ̀ tó kún rẹ́rẹ́ nípa èṣù.
ẹ̀ ń da Sátánì pọ̀ méṣù. Sátánì yàtọ̀ sí ṣù. Ó yàtọ̀ sí èṣù, ọ̀tọ̀ lèṣù, èṣù ọbàdàrà, oníṣẹ́ àrà lèṣù. Àrà tó ń ṣe tí ò yí ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò wẹ́kọ̀ọ́, wọn ò farabalẹ̀ àti kẹ́kọ̀ọ́ nípa àrà yẹn ni wọ́n rò pé níṣẹ́ ibi. Oníṣẹ́ àrà lèṣù. Owó ẹni tí ó wà ń di owó tó ṣù òsì, ẹgbẹ́ tó sọ àwọn alásọjù wọ́n sọ pé tó owó déṣù lẹ̀, ẹ tún máa gbọ́ owó dá èṣù sílẹ̀. Àbáwọn ènìyàn gan-an ni wọ́n ṣe kíni ni wọ́n dá owó. Nípàdí èyí èṣù yìí ṣe kíni kì í ṣe ní ibi o. Èmi ò mọ̀ nípa Sátánì. Wọ́n ní òfúnniládìí ẹ̀sìn gbòdìdí ẹran lọ́wọ́ ẹni. Lọ́dọ̀ àwọn aláìmọ̀kan ni wọ́n ń sọ yín, kò sínú oríkì èṣù o. Ṣé èṣù ń ta adìẹ ni àbò ń sin adìẹ? Ẹ jẹ́ àjọ bira wa. Yorùbá ní ẹ̀ka ẹyọ kan àfẹ́ gba mẹ́ta. Èṣù kọ́. Kódà inú tàǹfà kan Ọ̀rúnmìlà ló di àṣòwò bá jèrè. Ifá mo ló dá àṣòwò bá jèrè. Wọ́n ní ta lẹni tó dùn bá ṣòwò tó dùn bá jèrè, gbogbo orúnmọlẹ̀ jáde wọ́n láwọn ni. Ọ̀rúnmìlà ní tó òun gbọ́ pé ẹ sọ pé ẹdùn bá ṣòwò ẹdùn bá jèrè. Ṣùgbọ́n irú ìwọ Ògún yìí tí wọ́n bá ń lo ojú ọ̀nà tí wọ́n lọ́nà, ìyẹn ọ̀nà oko, wọ́n lọ ń dáko tàbí wọ́n lọ ọ̀nà òwò, tí wọ́n bá dé ó ní inú tí wọ́n bá ti mú bọ̀ olóhùn ó gbàjá ń bẹ̀ o. Ẹ dákun ṣé bí inú èrè tí wọ́n bá mú bọ̀ kọ́ ni wọ́n ti rà já fóògùn. Bẹ́ẹ̀ ni gbogbo orúnmọlẹ̀. Èṣù ọ̀dàrà nìkan ló wá jáde. Ó ní kábíyèsí, ó ní ohunkóhun tẹ́ ẹ bá ti sọ pé tòkóhùn ó gbà ní ó tẹ́hùn lọ́rùn. Wọ́n níṣẹ́ wá rí i pé ṣùgbọ́n ló dùn bá ṣòwò tó dùn bá jèrè. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa kò yé wọn. Ìgbà tí wọ́n ti yí ẹ̀dà ìwé ṣé Bíbélì là á pè ní, tí wọ́n ti sọ pé Sátánì lèṣù, wọ́n ti da ọkàn àti èrò ọ̀pọ̀lọpọ̀ nù. Wọn ò jẹ́ kí wọ́n mọ̀ ìyàtọ̀ nínú Sátánì lédè Yorùbá àti èṣù. Èṣù lèṣù ń jẹ́, Sátánì ń jẹ́. Torí wípé kò yí ṣe òjíṣẹ́ Olódùmarè lọ́dọ̀ tiwa, kò sí Sátánì lọ́dọ̀ tiwa. Kò sí Sátánì, kò sí. Torí gbogbo ohun tá a gbọ́ tí wọ́n sọ nípa Sátánì, kò sí ẹni tó lè sọ pé ó ṣiṣẹ́ eré kan rí. Àfi iṣẹ́ ibi. Ṣùgbọ́n tá a bá wá jókòó, tá a bá wá ronú, tá a ní ìròrí délẹ̀ o, gbogbo àwọn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa Sátánì o, wípé ó ṣe gbá o, ó ṣàwo, ṣé Sátánì ju Olódùmarè lọ ni? Àbí wọn ò mọ tí wọ́n ń sọ ni? Olódùmarè ò mọ̀ pé n tó ń dá ìkó òun kúrò ó ń bayé jẹ́. Torí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ Sátánì, ìgbékalẹ̀ tí wọ́n gbé Sátánì kalẹ̀, wọ́n ti gbé kalẹ̀ ipò ti ju Olódùmarè gan lọ. Ipò Olódùmarè ò lágbára. Ṣé bí wọ́n sọ pé Olódùmarè lágbára lórí ohun gbogbo tó dá ni? Wọ́n wá ní Sátánì ń bayé jẹ́. Kí ló Olódùmarè wàá mú Sátánì ẹ̀ sọ́dọ̀ sí? Tàbí kó bò mọ́lẹ̀? Ta ni ó mú Olódùmarè sí? Ṣùgbọ́n ẹni tí wọ́n ń jẹ́ kó yé wa ń bẹ̀ ò ní wípé in táwọn ń sọ àwọn gan ò mọ̀ díẹ̀. Ọ̀tọ̀ lèṣù o, ọ̀tọ̀ ní kíni? Ọ̀tọ̀ ń Sátánì. Èṣù ọ̀dàrà lọ́dọ̀ títí wa ló wà nílẹ̀ Yorùbá. Ìlú kan wà wọ́n ń pè ní Òde Kétu. Ilẹ̀ aralẹ̀ Yorùbá ni kó tó di ìlú Dàwòmí àbí nǹkan lọ́hùn. Aralẹ̀ Yorùbá ló wà. Òun ni ó jẹ́ bí olórí òòṣà tí wọ́n ń bọ lọ́dọ̀ tiwọn. Ni wọ́n ń sọ pé èṣù ló ní ilé Kétu. Ibí ló ti lọ sílé Kétu. Ìgbà tó rí pé tó àwọn ilé ìmọ̀ yìí ló gbọ́rẹ̀ gẹ̀jẹ̀ síbẹ̀. Ọ̀tọ̀ lèṣù, ọ̀tọ̀ ní Sátánì. Ẹ wá jẹ́ béèrè pé báwo là á ṣe mọ babaláwo? Ojú òní tí yìí. Alákọ̀ọ́kọ́ nínú ìṣe ẹ lè rí kí babaláwo já lákatakítí gàràngàràngàràngàrà. Ìyẹn ìṣe ìwà ìkànnù. Inú orúkọ tó bá dá lẹ́tì mọ̀ nínú ilé wọn bẹ́ẹ̀ bá ti ń wọlé wọn. Ẹ lè délé babaláwo kẹ́ ẹ bá nájímù o. Ọmọ mi nájímù wà ń bì, ọmọ mi Tìmọ́tì wà ń bì, ọmọ mi Jámíù wà ń bì. Bẹ́ẹ̀ bá gbá awò àpẹ́, Ifá pọ́nlé, Fálónìí, Fálóláyé, irú àwọn tẹ́ ẹ bá nù lẹ́nu. Awósọpẹ́, Awóṣọlá, Awógbèmí, àwọn orúkọ ìbílẹ̀ tó nítumọ̀. Òun ni Yorùbá ṣe rí èdè tá à ń pè ní Yorùbá ó kọjá èdè. Wọ́n ní ilé là á wò ká tó sọmọ lórúkọ.
tí ẹ bá ti délé babaláwo ibi tẹ́ ti mọ̀ nù. Ìkẹta tó rọ̀ mọ́, tẹ́ ẹ bá dé ọ̀dọ̀ babaláwo, babaláwo ò ní nǹkan míì tí ó fi ṣe ìbéèrè lọ́dọ̀ Ifá bí i ṣe ọ̀pẹ̀lẹ̀. Àtúnfi ẹni tó bá tẹ Ifá tó ní ìkìn Ifá rẹ̀ tí ó lò, àwọn tí babaláwo ń lò nù. Tẹ́ ẹ bá ti débi tó bá yẹ pé tó wọ́n ń kọ́ ẹ̀ǹdínlógún, wọ́n ń gbá bẹ̀bẹ̀, wọ́n ń ṣe kí. Èmi ò sọ pé wọn ò ní mọ̀, wọn ò lọ́gbọ́n, wọn ò lóye, wọ́n lè nímọ̀, wọn kì í ṣe babaláwo. Oníṣègùn la kà wọ́n sí o. Oníṣègùn la kà wọ́n sí. Babaláwo onífá nìkan ni babaláwo, ọ̀pẹ̀lẹ̀ ni yóò sì máa lò. Ara ọ̀pẹ̀lẹ̀ yẹn pé ẹ bá wo òkè sàn, òun ni wọ́n yà síbi òkè mu. Ọ̀pẹ̀lẹ̀ nu tó ń yà yóò lọ́tún yóò lòsì, òun ló wà ní òkè sàn tí ó ní ọ̀tún tí ó lòsì. Ẹ sì lè bá babaláwo níbi jàgídíjàgan ìpàlẹ kínní wípé wọn àtúnmú àwọn tún dé o, àtúnmú ẹ lè bá babaláwo ń bẹ. Bákan náà wọ́n máa ń sọ̀rọ̀ kan wá ní wọ́n ń ṣẹ́ Ifá. Kí ni ìtumọ̀ ṣíṣẹ́ Ifá? Ṣíṣẹ́ Ifá, ẹni tó bá ní wọ́n ń ṣẹ́ Ifá kò parọ́. Wọ́n ń ṣẹ́ Ifá nítorí wípé kéèyàn fi lè mọ̀ pé kí ni mo wálé ayé yìí wá ṣe. Ṣùgbọ́n ṣíṣẹ́ Ifá òun ó dàbí ọmọ tó jẹ́ pé tó ó ń lọ sí Ifáfitì tá à ń pè yunifásitì tó wá bẹ̀rẹ̀ láti nursery. Ṣé ẹ mọ̀ pé ó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ni? Ẹni tó bá tẹ Ifá gan-an ló wá kó gbogbo ẹ̀. Ọ̀tọ̀ ní ìṣẹ́fá. Ìṣẹ́fá wà fún yín pé agbára mi ò tí ì ka Ifá títẹ̀. Agbára mi kò tí ì ká Ifá títẹ̀. Owó ni láyé ìsìn, láyé ìgbà wáṣẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń wá nǹkan rẹ̀ jọ ni. Wọ́n lè fi ọdún mẹ́ta wá nǹkan kan tó kó nǹkan ẹ̀ jọ. Ṣùgbọ́n nísìn owó là ń rán níṣẹ́. Tó wá wọn gan tó bẹ́ẹ̀. Ó wọ́n débi wípé gbogbo tí wọ́n máa lò ní nǹkan abẹ̀mí bíi adìẹ, ìgbín, ẹyẹtù, òbúkọ, ẹlẹ́dẹ̀, ewúrẹ́, kì í ṣe wípé wọ́n ní lò ó tí wọ́n ò rí. Adìẹ ìṣẹ́yẹ ọ̀kan kì í ṣe méjì, kì í ṣe mẹ́wàá mọ́. Tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ń tẹfá, tọ́pọ̀lọpọ̀ bá débẹ̀ wọ́n ní ìnáwó òun à ń ṣe torí ìnáwó ilé ayé èèyàn ní lọ́tọ̀. Òun lè yóò fi mọ̀ wípé kí ni mo wálé ayé mi wá ṣe. Èèwọ̀ wo ni ó yàn látòdì ọ̀run. Wọ́n ní akúnlẹ̀ àyànpẹ̀ adélé ayé tán ojú torí tójú fi ń kàn wọ́n lẹ́ni pé ààrùn tí ìpín tá a yàn. Ẹni tó bá tẹfá ni yóò wá mọ ìpín tó yàn lóde ọ̀run wípé ibi tóun ti ń yan ìpín òun ti yàn pé kóun má ṣe kí ni jẹ nǹkan báyìí, kóun má ṣe léyìí, kóun má lorú aṣọ báyìí. Wọ́n wàá sọ nǹkan babaláwo ń pè ní èèwọ̀ fún. Èèwọ̀ táyé wá yàtọ̀ sí Kẹ́hìndé kán bí ìyànjọ́ kan náà, èèwọ̀ wọn ò lè papọ̀. Bí odùfá kan bá bí yàn pọ̀ wípé èjì ogbè tó jẹ́ àkọ́kọ́ nínú Ifá ló bí lágbájá ló sì bí tàmẹ̀dò, èèwọ̀ wọn ò lè papọ̀. Èèwọ̀ Ifá alẹ́kà kún lọ́dọ̀ ti tèmi ká sọ wípé tó fingerprint táwọn èèbò gbé jáde òun ni. Ifá ó ti sọ gbogbo. Yóò sọ gbogbo bẹ́ntàn ibi tó ti ń bọ̀, ibi tó ń lọ. Yóò sì sọ àwọn èèwọ̀ rẹ̀. Yóò sì sọ èèwọ̀ rẹ̀ fún. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí à ń rí tí wọ́n sọ pé wọ́n ṣẹ́fá yìí, wọ́n yìí ṣe ọmọ ilé onífá. Ọ̀pọ̀ yìí ṣe babaláwo. Ẹ̀gbọ́n tá a sọ ni. Ọ̀pọ̀ wọn ṣe é lójú ọ̀nà àti rí ọrọ̀, láti ralé ayé gbé, láti mú kí ayé rọrùn fún wọn, láti wá owó. Ẹ ṣeun, ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ìròyìn òkèrè ni tí ò bá ṣe kí ni tí ò bá lé yóò dín. Àìmọye ẹni tá a ti jẹ́ pé tó ó ti dé irú bíbà tó sọ pé òun ti tẹfá, kí lòdù tó bí ọ, ó ní wọn ò fóun lódù. Kí lè wọ̀, ó ní wọn ò fóun. Bó o lẹ ṣe ṣe, ó ní wọ́n kàn mọ́ òun lọ́bì kan, wọ́n kàn ṣe wúrúwúrú. Kórì mi mọ́ sí mi lọ́nà. Kórì gbogbo owó mọ́ sí wà lọ́nà. Ó ṣìnà lọ ọ̀dọ̀ àwọn alágàbàǹgebè mi. Tó bá jẹ́ pọ́dọ̀ babaláwo yóò lòdù tó bí. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ sọ wípé wọ́n ń wọ ọ̀rọ̀ òun, Ifá kì í ṣe fọ́rọ̀ wíwá o.
àìkú ni torí èèwọ̀ míì wà tó jẹ́ pé tó bá ń jẹ àtìlẹ́yìn tó ń ṣe àìsàn tí wọ́n sọ wípé tó kí ló kàn ní kó lọ tẹ̀fá kó méèwọ̀ tó sì méèwọ̀ fà rẹ̀ àìsàn rẹ̀ sì lọ. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nísìn láyé òde òní tẹ́ ń sọ pé wọ́n ń sáré pé kálà wọ́n ní Táyé ṣe òun Kẹ́hìndé ṣe Ìdòwú ṣe Àlàbá ṣe ó tẹ̀fá wọn fi là ẹ dákun tó bá wá pàdé babaláwo tó lẹ́kọ̀ọ́ tó nímọ̀ tó lóye yóò wá pè jókòó Ifá yìí ṣe oògùn owó o. Ifá kìí ṣe kíni kìí ṣe oògùn owó kìí ṣe oṣó o. Ẹni tó bá tẹ̀fá gan àwọn baba wo tún máa sọ pé odùfá rẹ̀ yá máa ṣe dáadáa o. Ẹlòmíì wọ́n ní mọ́ ṣàwúre mọ́ o ẹ̀yọ́nú àwọn tó láyé ni kó o máa ṣe o. Ẹlòmíì wọ́n sọ wípé tó ní tí wọ́n máa ṣe ni wípé tó àìkú ni kó o máa ṣe nítorí inú ran yín o ẹ̀mí wọn ìgùn o. Ifá ní ó rí di wípé kí ni tó ń ṣe olúwa rẹ̀ ṣùgbọ́n kò yọ ọ̀pọ̀lọpọ̀. Gbogbo wọn tí wọ́n lọ rówó yìí ó túmọ̀ sí pé kì í ṣe torí pé wọ́n ṣẹ́fá. Ifá ṣiṣẹ́ ò sọ pé kéèyàn odò lówó bàbá wọ́n ń sọ tí gbogbo tẹ́ bá pàdé babaláwo Ifá ṣiṣẹ́ ṣùgbọ́n ẹni tí òṣì bá ti kúrò ní ọ̀nà rẹ̀ nítorí tẹ́ bá ṣiṣẹ́ fá òṣì ìyà yóò yàtọ̀ àfi tó bá ń jẹ́ èèwọ̀. Ẹ dákun ẹni tó ṣì ìṣẹ́ ìyà bá ti kúrò kí ló kù ó kù kí nǹkan rẹ̀ ó máa dá ìdíwọ́ ó ti kúrò ó kù kí nǹkan rẹ̀ ó máa lọ òkè. Ọ̀pọ̀ ọgbà la ti gbọ́ àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan bíi kí wọ́n máwọn adigunjalè kan kí wọ́n ní àwọn babaláwo ló ṣe oògùn fún wọn tí wọn fi tètè rí wọn mú tàbí gẹ́gẹ́ bí ìṣọ́ra wọn. Kí ni ìwòye yín sí irú àwọn ìròyìn bẹ́ẹ̀? Etí àwa babaláwo tiẹ̀ ti kún etí wa ti kún kí Olódùmarè kó wẹ àwa babaláwo mọ́ ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà látún yà yìí o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí wọ́n lè má dọ́dọ̀ babaláwo yìí rí babaláwo gidi rí wọ́n lè má dọ́dọ̀ wọ́n sì lè dọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ti dàgbà tó ti dògbó kó jẹ́ wípé tó ọ̀tọ̀ ni tí wọ́n sọ fún wọn ọ̀tọ̀ ni tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe fún wọn. Pọ̀pọ̀lọpọ̀ míì bá fẹ́ sọ̀rọ̀ yóò lóun ṣe bísínẹ́sì irú bísínẹ́sì wo là ń ṣe tí ò wá lórúkọ bí. Ó yẹ ká láyé ọ̀rọ̀ ó lè wà níbẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ tá a bá darí ẹ̀ lọ tá a bá darí ẹ̀ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ti ń ṣe kíni wọ́n ti ń ṣèṣègùn fúnra wọn. Wọ́n ti ń ṣèṣègùn fúnra wọn. Olódùmarè o ẹ̀gbọ́n tí mo sọ ní pé babaláwo yìí ṣeun àìṣe èèwọ̀ babaláwo kì í ṣe. Torí tẹ́ bá tiẹ̀ wo àwọn ọmọ yahoo gbogbo tó tiẹ̀ wá kún gbòòrò yìí àwọn ọmọ ọ̀hún ogun abẹ́nú gọ̀ǹgọ̀ kún ọwọ́ wọn bẹ́ẹ̀ sì rèé wọn ni wọ́n bá mú wọn tán lẹ́rìí pé plus tí wọ́n fi ẹ̀yìn rẹ̀ wọ́n ti tẹ ohun tí wọ́n bá sì fẹ́ ní tẹ̀ wọ́n lọ́wọ́ àwọn wo ni wàá bá wọn ṣe yìí. Ṣé ẹ rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ tá à ń sọ yìí tí wọ́n sọ pé plus ni o minus ni o kinní ni ìgbà wo ni mo rọ̀ wọ́n kí wọ́n dẹ̀yìn gbogbo ohun tó bá ti jẹ́ kó ti bá ti kọjá orí eku orí ẹja adìẹ ní lílò fi ṣáájò kí wọ́n ṣe kò sí tí è lẹ́yìn ẹ̀yìn kò sí tí è lẹ́yìn gbogbo tí yẹn bá ń ṣe ń dáadáa yóò lẹ́yìn gbogbo tá a bá ṣe níbi yóò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wọn wá ń ṣe àní bíi ìdánra ẹni wò bàbá kan ó wá bá ẹni tó jẹ́ bí ọ̀gá fún wa ó bá gbéwèé òun wa ló bá sọ pé oògùn kí ara ọmọkùnrin ó tiẹ̀ dìde ni ìgbà tí ó máa kà ó ní igba abẹ́rẹ́ ìgbà tó wá ka gbogbo nǹkan yòókù àwa la wá tún ṣe fún yín pé abèrè ni kì í ṣe abẹ́rẹ́ o ẹ dákun ìgbà tó jẹ́ pé nǹkan ló níwèé ìwé bóyá ó jíwèé gbé wá ni o bí kan ni o bó mu lórí o bí bó mu lórí ni o bó mu lóhùn ni o tó fi kọ́ síbì kan o ìgbà tí ì ṣe ọ̀nà rẹ̀. Ó tiẹ̀ ti kórí ayélujára kórí ayélujára. Yóò dà fún gbogbo à ń gbé ilé ayé tó o bá lòtítọ́ lọ́wọ́ tó o ní tí wọ́n ń pè ní mọ̀ lọ́wọ́ kò pọn dandan wípé tó ẹ wá wọkọ̀ ọ̀la ẹ wá sórí kòwé èpè èèyàn wọkọ̀ ọ̀la àwọn èpè èèyàn ní tó o bá ṣe fún Táyé ní oròyìn fún Kẹ́hìndé. Babaláwo èèkan sáńbọ̀ọ̀dù wípé
wọ́n wá ń ṣe plus wọ́n ń ṣe minus, kì í ṣe inú ẹ̀kọ́ Ifá ló wà pàápàá tá a lè fi gbogbo ọwọ́ sọ̀yà, tá a lè fi gbogbo ẹnu sọ. ní tá à ń pè ní Ifá tá a bá parí ẹ̀ tán á tún rọ́tàn sí i. agbe tí ń gbére fólókun mọ́ gbére fólókun mọ́, èmi Baba-Awo Awosanmi ni kò wá máa gbére fún. àlùkò tí ń gbére fọ́lọ́sà mọ́ gbére fọ́lọ́sà mọ́, èmi Baba-Awo Awosanmi ni kò wá gbére fún. ẹ wá dákun torí Ọlọ́run, ẹni tó bá gbọ́ Yorùbá tó nímọ̀ tó, olórí agbe tàbí ìyá agbe nú, olórí àlùkò tàbí ìyá àlùkò nínú. ìbọ̀là wa ti wá rí talẹ̀ rí ní ẹni tó lè sọ wípé tó ènìyàn wọn kí ni wọ́n sọ, ṣé tí wọ́n bá lo gbogbo èèyàn ṣé á máa pọ̀ sí ni àbá máa dínkù sí? Baba-Awo Awosanmi Abe, Yes, sir. ṣé oògùn owó wà lóòótọ́? kò sí oògùn owó pa, kò ṣe kí ni mo sọ fún yín, kò sí oògùn owó pa. gbogbo ẹni tó bá ń sọ fún yẹn pé oògùn owó wà, ẹ jẹ́ kó ṣé òun tí alábàáwọn bá tiẹ̀ wá tiẹ̀ lóògùn ìránṣẹ́ kò ní ti fi wo tìrán ẹ̀ díẹ̀ bí? sóògùn ti dolówó, ṣé oògùn owó ó ti ṣe ó ti dàbí Dangote ni, àbó ti ṣe ó ti dàbí Bill Gates, àti ẹ̀tún gbọ́ pé olówó mi tó ti jáde lágbàáyé. Bẹ́ẹ̀ni. mọ̀ tá à ń pè ní oògùn ni. oògùn jẹ́ bíi wípé ọ̀nà àbáyọ lóògùn. oògùn ebi ló ń jẹ, ẹ̀ ń gbọ́? oògùn ebi ní kíni ló ń jẹ. wọ́n wá pè nǹkan ní oògùn owó. bó wọ́n ṣe ń ṣe é, níbo wọ́n ti rí rí. ṣùgbọ́n ṣe mọ̀ pé à ń rí oríṣiríṣi àwọn èèyàn tí ọlà wọn kò mọ́, wọ́n ní wọ́n lo èèyàn kan ni, ẹ̀mí kan ni ó ń gbówó wá, òkú kan ní ń gbówó wá lóru, àbí. ẹ rí gbogbo ẹ̀ là ń gbọ́, ó wá ń ya àwa tá a jẹ́ babaláwo onífá, ọmọ ń yà wá lẹ́nu pé tó ìbò láyé wa dé. mo béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹni tó jẹ́ bíi ọ̀rẹ́ mi kan náà, tó ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ oògùn owó yìí pé kò tiẹ̀ wá yé wọn, kò yé wọn, mo ní ẹ̀ wá wá. gbogbo tá à ń gbọ́ nísìn ṣáà ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni, wọ́n là ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ní àríró ẹ̀rí bíi ọdún mélòó, wọ́n ní bíi ọdún 10 ogún ọdún nísìn àti àríró ẹ̀rí 30 ọdún àṣẹ̀ṣẹ̀ ń gbọ́gbọ́ púpọ̀ ẹni. ṣé Ifá ṣẹ̀ṣẹ̀ wà ní? onífá ti wà nǹkan tó bí ya nǹkan tó bí bàbá nǹkan tó, kí ló dé tá a fi mọ́ gbọ́ ń gbà náà? ṣùgbọ́n ṣe rí bí ọ̀làjú ṣe ń délé ayé sí ni mọ̀ kí mọ̀ ló ń gbayé lọ. bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn wọ́n interview wọn ní ọdún kan, wọ́n ní oògùn àtọ̀húnrìnwá míì lè wà tí wọ́n ń ṣe fún wọn, kò sínú Ifá. kò sí oògùn owó bàbá. tó bá yẹ pé oògùn owó bá wà tó dájú, babaláwo ló yẹ kó lówó ju gbogbo àgbáláyé tó ráwà láwà ń dì. tó bá yẹ kì í ṣe pé repercussion rẹ̀ ni ò ń jẹ́ kí babaláwo. kí ló ń jẹ́ repercussion? wípé ẹ̀yìn rẹ̀ Olódùmarè. kí ló ń jẹ́ ẹ̀yìn? torí pé wọ́n ní ẹni tó fi agídí wá owó. Ifá náà ló sọ náà, ló sọ Ifá lẹ̀ ń kì í. wọ́n ní àfipá wọ́wọ́, wọ́n ò ṣe kí ni? wọ́n ò lè ká dùn. wọn ò lè ká ọdún àfi wàràwàrà wá owó, wọn ò lè ká oṣù. Ifá jẹ́ kó yé wa ń ṣe rí ìmọ̀ tá à ń pè ní màfá. irú Ifá kan ó ní lékeléke lówó ìwà àlàkalẹ̀, ó bá wọn kó gbẹ̀rúgbẹ̀rú légbé awo, adífá fún títí ayé, abù fún wàràwàrà. títí ayé lèmi ò máa jẹ, èmi ò ní jẹ wàrà kí n wá àkú. ayé wàràwàrà lọ́pọ̀lọpọ̀ wáyé wá jẹ. ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ pé ṣògùn owó, a tún ti rí ẹ̀yìn rẹ̀ tó jẹ́ pé tó bóyá wọ́n jọ ṣe kíni òwò tí ò tọ́ ni o, àti gbọ́ pé tó wọ́n jọ ṣe kíni, wọ́n jọ rìnrìn tí ò mọ́ ni o. wọ́n sì máa sọ pé tó ogun owó ló ṣe, torí pé ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ lè dà pé nípa àdí èyí kò sí oògùn owó bàbá, kò sí oògùn owó. ẹni tó bá lóògùn owó wà kó jáde kó tiẹ̀ wá ṣe káwù. kò sóògùn owó. àwúre béèyàn ó ṣe máa rí ṣe nídìí iṣẹ́ rẹ̀ ó wà, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tán bá dé ẹlòmíì ó sọ pé wọ́n ti nágbàná fún òun, bó wọ́n ṣe anágbàná fún ọ. yóò ní òun bẹ́ẹ̀ tó bá jẹ́ pé onímọ̀ ní tó yẹ kó bí ní pé tó kí lẹ̀ ń tà, bó lẹ̀ ṣe ń tà sí. ẹlòmíì ó sọ pé tóun bá ti pawó lónìí òun nípa owó lọ́la ẹjọ́ nínú ojú owó tí ń ná ń bẹ̀ o. kì í ṣèrè tí èèyàn bá tajà tó ní ó ń jèrè o, nínú ojú owó tí yóò wà lágbàná ni. láwà bá a ṣe pé bí ọjà ó ṣe máa yá
ọba kó ọjà sílẹ̀ nísìn ẹgbẹ̀rún mẹ́wàá gbogbo ọjà, èrè orí ọjà ó lè jẹ́ ẹgbẹ̀rún kan méjì, ṣebí tó bá tà tán ní òtò rẹ́gbẹ̀rún méjì jẹ lérè. Tí ò bá tètè tà yóò jẹ jíjẹ ńbẹ̀, yóò mú ńbẹ̀, yóò tún nánú ojú owó. Àwúre wà. Kí ni iṣẹ́ àwúre? Ó ní wípé gbogbo ìdíwọ́ burúkú kúrò lọ́nà mi. Kí n tí mo bá gbélẹ̀ kó wọ ọmọ aráyé rà. Kó tẹ́ ọmọ aráyé lọ́rùn. Àwọn ni wọ́n kó ọjà lẹ̀, ni wọ́n ní ọjà rẹ̀ ìgbà tí mo kó mo tètè tà tán ọ̀dọ̀ rẹ̀ wọ́n máa lọ. Torí wípé tó ẹni ẹlẹ́ni. Ó ti wẹ àwúre. Àwúre wà téèyàn ń wẹ̀, ẹ̀yin gan wíwá bíi tẹ́ ẹ wá bí ẹ lè sọ pé ẹ̀wà àwúre rí. Níbo? Ẹ ti wẹ àwúre bóyá wọ́n fi bí yín ni o ẹ mọ̀. Torí wípé ilé ayé ogun la wáyé wá jà. Ara ogun kan ní pé ká wẹ̀ṣẹ̀ dànù, ká wẹ̀yà dànù. Tọ́pọ̀lọpọ̀ bá jẹ́ bíi 4, 5, 10 nísìsiyìí tó bá wáṣẹ́ lọ, wọ́n ṣe mẹ́nìkan méjì pé lágbájá. Tó sì jẹ́ pé àwọn tó ń wà lẹ́yìn rẹ̀ ń ṣe kí ni? Tí wọ́n nímọ̀ tó ju tiẹ̀ lọ. Ìgbà tó ṣe kí ni? Ó ti wù ẹbí dànù, ó wá ṣe déédéé ire. Kí wá ní ìyàtọ̀ tí ń bẹ láàrin àwúre àtòṣúlẹ̀? Ṣé rí èdè? Torí àwa, àwọn bàbá wa tí wọ́n kọ́ wa nífá, ọba Ẹ̀dú Awo àgbáyé, bàbá mi Ìfádàmtà Àlàbí, wọ́n ti jẹ́ kí ibi tí àwa tí wọ́n mú wa rìn mẹ́gbàá mọ́jẹ̀bù, ìgbà tá a bá wọn rìn a ti rí pé èdè lọ́pọ̀lọpọ̀ ni wọ́n fi ń ṣe kíni, ni wọ́n ń dàpè. Tẹ́ ẹ bá dé ẹkù gbogbo Ìjẹ̀bú, kí lorúkọ wọn, kí ni wọ́n máa ń pe ọ̀pọ̀ orúkọ wọn? Ṣówọlé, ṣókìní kan, ṣósanwó. Ṣé ẹ mọ̀ tún mọ ṣóhun? Oṣóhun náà bí ṣówọ̀lú. Kì í ṣe oṣó tí gbogbo yín ń sọ láyé ìsìn, wọ́n kú ti ń jẹ tipẹ́. Kì í sì ṣe oṣó tẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé oṣó wà, àjẹ́ wà. Ṣó ti akọni ló ń jẹ́ oṣó. Wípé àwúre yìí o, akọni nínú wọn làwọn ń pè ní oṣó lọ́dọ̀ títí wọn. Lọ́dọ̀ àwọn babaláwo onífá. Wọ́n ní oṣó ní ìyàgbé 16, ìyálùkù 16, ìkódẹ 16, kìnnìkan 16, tí wọ́n ká gbogbo ẹgbẹ́ orin ju oníkódẹ kan, ẹyọ kan, méjì lọ. Nípàdé èyí, oṣó àti àwúre ọlà tó bá ṣe lọ́dọ̀ babaláwo mò ń sọ nítorí wọ́n ti ń pe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lóṣó nísìn. Tí ò yé wa mọ́, tá àmọ́ bí wọ́n ti wọ́n ní wọ́n ṣoṣó ọṣẹ fún un, wọ́n ṣoṣó kìnnìkan fún un, wọ́n ṣoṣó kìnnìkan fún un. Bóun wọ́n ṣe tọ́pọ̀lọpọ̀ tó bá bẹ̀lẹ̀ ẹbẹ̀ wò tó jẹ́ pé yóò wá wẹ gbogbo kò ní sí nǹkan kan. Tí ó bá sì sọ iye tó ń ná, yóò ṣe kí ni? Yóò yáyàn lẹ́nu pé ọtí là náà kí wá lọ wọ́n á nànà kúnà dànù sí. So ni mo fi sọ pé àwọn bàbá wa Yorùbá ti parí ọ̀rọ̀ pé akánjú wówó wọn kì í kádùn, a fi wàràwàrà wó wọn èyí káṣù. Nítorí wa ti yàn látòdì ọ̀run, nítorí kò sí ẹni tó yan bí. Kò sí ẹni tó yan ibi látòdì ọ̀run. Ṣùgbọ́n ẹ̀yin náà lẹ tún sọ wípé awálé ayé wa jagun ni. Ogun náà ní pé torí àmọ́ tá a yàn, irú ẹni tó bá tẹfá, ẹ rí i pé mo sọ pé tó bá ti tẹfá, ẹ bèrè Ifá títẹ̀lẹ̀ kan pé tó bá tẹfá wọn aṣọ èèwọ̀. Ìsọ pé gbogbo ẹni tó dolówó láyé ló tẹfá, gbogbo ẹni tẹ́mi rẹ̀ gùn láyé ló tẹfá, gbogbo ẹni tó láya láyé ló tẹfá, gbogbo ẹni tó bímọ láyé ló tẹfá. Ṣùgbọ́n tó o bá ti rí i pé nǹkan kan mẹ́hẹ̀ ibi tó o ti ń ṣe yìí, ó mẹ́hẹ̀, ó sùn máwọn babaláwo kán yẹ̀ wo gbogbo èèyàn tí ó bá dọ́dọ̀ babaláwo ń fánà kan wọ́n sọ pé ó gbọ́dọ̀ tẹfá. Ẹlòmíì ó dídì wáyé pé tòun fẹ́ tẹfá ni. Bó o lò ṣe gbọ́ là á kọ́kọ́ bí wọ́n ṣe ń tẹ̀. Torí kó má jẹ́ pé tó bá wá ṣe tán ọ̀tọ̀ ni tí ó lérò lọ́kàn. Torí bí n tẹ́ ẹ sọ bóyá eré ìdárayá kan ló wò tí àwọn kan nítorí àti ta ọjà tiwọn. Àwọn eré orí ìtàgé. Eré orí ìtàgé náà là ń pè léré eré orí ìtàgé ẹ ṣeun, orí ìtàgé tó láti ta ọjà tiwọn torí à ń fẹ́ tajà tiwọn ni. Wọ́n ń fẹ́ ilé tó jẹ́ pé bí tẹ́ ẹ bá ti jókòó tí mímí ó ti máa mi lẹ pé ọ̀rí ọjà wọn wọ́n ń tà. tó ajẹ́lábọ̀
ẹ ṣeun Baba-Awo Awosanmi Abe, ǹjẹ́ àwọn ọmọ yín náà ń ṣe Ifá, ǹjẹ́ mú ọmọ Olódùmarè o, gbogbo ọmọ mi pátá kò sí lè tí ò lẹ́kọ̀ọ́ Ifá, kódà tí ìbá ṣe wípé n tá ń ṣe yìí àti n tó ti délé ayé tí wọ́n lọ léèwé, tá a bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ nísìn, àwọn ni wọ́n wà ń di Ifá dídá, ni wọ́n mọ̀ rúbọ, wọ́n mọ̀ ṣètùtù tí yóò sì dán lẹ́nu wọn mọ́rán. Àwọn Yorùbá ní àìdélé arúgbó lọ́fẹ̀ẹ́. Ìgbà míì wà wọ́n á ní bẹ́ẹ̀ rí ilé babaláwo, bí wọn rẹ̀ bọ wọn á rí tutù. Ṣé bẹ́ẹ̀ ni lóòótọ́? Ọ̀pẹ̀lẹ̀ kì í balẹ̀ kó mọ̀ ìyàn bọ ni. Kí lẹ bọ ni wípé kí lọ́nà àbáyọ, kí ni solution? Pé ibi tí mò ń lọ yìí o, bóò ni mo ṣe lọ rí ò bá yọ títí Ògún kúrò, torí wípé à ń rí bí ìgbà tó jẹ́ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ bí ìdènà lọ́nà, tó bá ti lè yọ kúrò kò ní ṣe déédéé ibi. Ọgbọ́n wo lẹ wá ń ta sí láti mọ àwọn babaláwo tòótọ́? A mọra wa káàkiri gbogbo àgbáyé. Àti àwọn ayédèrú. Àwọn ni wọn àwọn lè mọ̀ wá, àwọn ò mọ̀ wọ́n, àwọn ò mọ̀ wọ́n. Ṣé wọn ò mọ bàyín lójú jẹ́ ń gbòòrò? Ẹlòmíì ìwà nǹkan jẹ kó náà ṣá lè rówó ná. Ẹ ṣeun, gbogbo ẹni tó bá wọ pé òun fẹ́ ba ọmọ làkejì lójú jẹ́, ń ba ara ẹ̀ lójú jẹ́, torí táṣìírí rẹ̀ bá tú yóò padà rí i pé kedere pé tó ilé àbálẹ̀ lójú jẹ́ ni kí o máa ń pa afá. Ṣẹ̀ṣẹ̀ wá rí ibi tí ayé wá dé pẹ̀lú ayélujára oní social media, àti ẹ̀dùpẹ́ lọ́dọ̀ Olódùmarè, ọ̀pọ̀ ti nímọ̀ nípa Ifá kan tó lọ mọ́ bá babaláwo gan nísìn. Ọ̀pọ̀ ti ṣe kíni, wọ́n ti ní ìmọ̀ nípa Ifá. Ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá wọn ń bì nígbà mi, wọ́n máa sọ fún yín pé tó Ifá lọ́nà ìyè, àwọn ti tọ̀nà kínní, àwọn tọ̀ kejì, àwọn ò rí ìyè ń bẹ, torí wípé gbogbo ohun tí wọ́n bá ní káwọn ò ṣe kedere làwọn ń rí, àwọn sì ń rí èsì rẹ̀ tí ẹ̀ ń pè ní result. Ní tí yẹn bá wọ́n ní ọmọdé kì í fi owó ra òyì kó má ṣe kíni, kó má kọ lójú, kó má ṣe lójú fìrí. Nípàdé èyí, ìmọ̀ nísìnyí, ìmọ̀ Ifá ó ti di kárí ayé, gbogbo ayé ti ń rí, wọ́n ti mọ̀ ń pa rẹ̀, wọ́n mọ babaláwo tòótọ́, wọ́n mọ babaláwo tòdodo, wọ́n mọ àwọn arúmọjẹ. Torí bàbá mi Akínwùmí Ìṣọ̀lá kọ́lọ́hún ó fi ọ̀run kẹ́ bàbá, wọ́n láwọn lọ ìlú èbó lọ́dún kan, wọ́n nílé Amẹ́ríkà ni, wọ́n wá ní ọ̀rẹ́ àwọn kan táwọn wá bá wí pé ẹ̀yin tí ẹ̀ jẹ́ bí ọ̀jọ̀gbọ́n báyìí tẹ́ mọ̀ ń pa Ifá, àwọn ní babaláwo kan, ìgbà tí àwọn ó déwájú rẹ̀ báyìí tí ó mú ọ̀pẹ̀lẹ̀ sókè báyìí mẹ́ta mẹ́ta ni, tó yẹ kó jẹ́ mẹ́rin mẹ́rin, ìgbà tí ó máa sọ̀rọ̀, ìwé táwọn kọ lákọ̀ọ́bẹ̀ táwọn kọ lákọ̀ọ́ ló fi ń pọ̀fọ̀ wípé ìwọ kúrò ní ojú ọ̀nà kí kòkòrò yìí máa tẹ ẹlẹ́sẹ̀, ló bá sọ lòun wá, làwọn sọ gbogbo ẹ̀ tán, lòun bá jáde, ló bá pe ọ̀rẹ́ òun pé tó eléyìí èsì babaláwo, ìwé mi ló ń ka eléyìí kan wà nǹkan jẹ, pọ̀pọ̀lọpọ̀ ṣe wà nù. Ṣùgbọ́n ẹni tó wà lọ́hùn ẹ̀rù pé kò dá kan mọ̀ nígbà náà lọ́hùn, torí à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń sọ, à ń sọ̀rọ̀ 90 tí bàbá lọ ni wọ́n ń sọ yẹn fún mi. Nípàdé yìí ó wá ti ń yé wa, ṣàbẹ̀ pé ìgbà tí bàbá mọ̀ ń pa n tó ń jẹ́ Ifá, tí wọ́n mọ̀ wípé bí Yorùbá ṣe máa ń kí fárè, bí ọ̀pẹ̀lẹ̀ ṣe rí rè, tí wọ́n mọ̀ ń pa rẹ̀, n tó yẹ kọ́pọ̀lọpọ̀ owó máa mọ̀ ni pé ẹ jẹ́ ká mọ̀ ń pa nǹkan ká tó ṣe é. Tẹ́ ẹ bá wá wo àwọn onísinimá náà, ìgbà míì wà tó jẹ́ pé wọ́n ṣọ́ àwọn nǹkan kan pé bí ìgbà tán fẹ́ fi ilé ayé ẹni hàn ni, wọ́n ní ó yá wò ó, yóò bá mọ̀ bí ìgbà téèyàn ń wo screen. Ṣé òótọ́ àti lódodo ló wà? Kò sí lọ́dọ̀ Ifá, kò sí nínú ìmọ̀ Ifá. Kò sí nínú ìmọ̀ Ifá. Bí ìgbà téèyàn ń wò ní ojú TV. Kò sí nínú ìmọ̀ Ifá. Wọ́n á fi kíkan lójú báyìí pé ó yá wò ó. Ẹ̀jẹ̀ tó ṣàlàyé ẹ̀ fún yín nígbà tí wọ́n ní ọ̀yẹ̀là. A fẹ́ mọ lójú ojú àríná. Kò sí nínú ìmọ̀ Ifá. Ntí ó wà nínú ìmọ̀ Ifá ojú ọ̀pẹ̀lẹ̀ láti béèrè, tí Ifá sì wá máa sọ̀rọ̀ lówe ni fóònù àfi bá yín sọ̀rọ̀. Ìṣègbè àwò ìyá rẹ̀ àwọn yìí àní adùnmọ́ta, wọ́n tí wọ́n tà ni wọ́n ń pọ́n lé, kọjá àwọn olè tà ní. Àìmọye àlejò náà tó bá débì yóò pé yàrá tẹ̀ tí ń ṣe ọ̀yẹ̀là dà, á ní kò sí yàrá kankan dáwà tí ń ṣe ọ̀yẹ̀là. Ó yẹ ọmọ dáfá fún wọn, tọmọ bá dáfá fún wọn, tó bá gbóhùn ìtọ́mọ wí jáde pé tí Ifá sọ náà
a jẹ́ pé Ifá yàtọ̀ sí ní táwọn ọmọ ń wò nù sinimá a fi àsìkò yìí ń ro àwọn onísinimá náà ní tí ó bá jó títọ́ tí wọ́n lè fìdí ẹ̀ múlẹ̀ òní kan máa gbé sáyé káyé máa wò. Baba-Awo, Yes, sir. àwọn ewé ni mò ń wò ní àyíká yín tẹ́ ẹ gbìn yìí. Bẹ́ẹ̀ni. Kí ni ìwúlò ewé àtegbò lóòótọ́ àti lódodo? Olódùmarè ló fún wa pé ká fi ṣèwòsàn fúnra wa. àwọn òyìnbó wọn ní bẹ́ẹ̀ ṣe lóòrè iye tọ́ḿbìlà báyìí àbí ṣíbí báyìí òṣùwọ̀n báyìí, báwo ni ẹ̀yin ṣe ń mọ̀ ọ́? A mọ̀ ṣé kìí ṣe pé ní òjá àwọn òyìnbó tàbí àwọn onímọ̀ ìṣègùn òyìnbó tí wọ́n fi gbogbo ara gba àwọn kinní yìí wọlé? Ìgbà tí ẹ mọ̀ ni tá a bá ní ta ló gba gbogbo kinní ìwọlé nísìnyí àti fani àtòrìṣà àti àwọn ìbò ni. Kódà n tá à ń rọ ìjọba wa ò ní wípé wọ́n dákun wọ́n tiẹ̀ fún wa ní August 20 gẹ́gẹ́ bí ọjọ́ ìṣẹ̀ṣe. Ó kúkú wà lára tí mo fẹ́ bi yín náà tẹ́lẹ̀. Kán fún wa l'August 20 lọ́jọ́ ìṣẹ̀ṣe. Kí ló fẹ́ máa fi ọjọ́ yìí ṣe? Ọjọ́ yìí yóò wá wúlò fún yín pé kí ló wà níbi ìbílẹ̀ tá a bá ti lè gba ọjọ́ kan ni ó wà tàn mọ́lẹ̀ sí àwọn nǹkan yòókù. Irú ewé tẹ́ ẹ bèrè nísìnyí ewé olójóǹgbòdúrè. Àtòjò àtẹ̀rùn omi kì í wọ́n olójóǹgbòdú. Ìwúlò eléyìí kì í ṣe ẹgbàágbèje, ó pọ̀ bí ẹgbàágbèje ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń rò pé bóyá tá a bá ti jẹ ewé kan báyìí òun náà la fi parí iṣẹ́. A lè pe ewé bíi mẹ́rìndínlógún pọ̀, 20 ewé 30 ewé ní ó tó wúlò fún nǹkan kan. Òṣùwọ̀n tẹ́ ẹ wá béèrè ẹni tó bá ti lè kẹ́kọ̀ọ́ Ifá yóò mọ òṣùwọ̀n ní tó bá yẹ kó lò fún ewé kan egbò kan. Ìwúlò ewé àtegbò ni fún ìwòsàn òun l'Olódùmarè dá. Gbogbo tébúlẹ̀tì tẹ́ ẹ mú ewé àtegbò máa wà ńbẹ̀. Wọ́n ń lọ́pọ̀ nu ewé tó wà lára ògiri òun ni wọ́n ń pè ní ewé ọgbọ́. Ewé tó wà níbẹ̀ ìrẹ́jẹ́nu akísan wà ọ̀mísìmísì gógóró nu ewé pọ̀ lágbàlá Ifá. Kí là ń gbìn wọ́n sí ni fún ìwúlò wa ká mọ̀ tún ṣẹ̀ṣẹ̀ máa ṣe kí ni ránmọ́ ọjà kọjá àmúṣẹ́ máa tó ránmọ́ sí ilé. Àtewé àtegbò òun ni babaláwo ń lò láti fi ṣe ìwòsàn. Tó túmọ̀ sí pé òun náà ní àwọn òṣùwọ̀n. Olódùmarè olólóṣùwọ̀n jù. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ tó bá fẹ́ máa ṣe nǹkan sẹ́ àníkàn lọ kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀. Ẹ̀kọ́ ló ṣe pàtàkì. Ká tó lọ, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá wa tó ní àwọn ọmọ ìjìnlẹ̀ ń pa Yorùbá báyìí, ọ̀pọ̀ rẹ̀ lé wọn yìí fi hàn àwọn ọmọ òde òní. Pàápàá jùlọ àwọn agbára tó ní agbára gidi. Kí nìdí tẹ́ fi ń ṣe bẹ́ẹ̀? Táwa ń gbé ọ̀pọ̀ rẹ̀ rọ̀rùn. Irú agbára tẹ́ ń dárúkọ yìí ìmọ̀ irú agbára tẹ́ ń sọ ṣùgbọ́n ẹ jẹ́ kí n bá yín tàn mọ́lẹ̀ sí. Ó ní bọ́mọ bá ṣe mọ̀ láti máa kọ́ lẹ́kọ̀ọ́ Ifá. Ìjọ́ wo ní tí àkekèé ta ẹnìkan tó wá ojú ẹsẹ̀ náà mo pè wọ́n pé ṣé mo ti kọ́ yín ní ọ̀fọ̀ àkekèé torí èèyàn lè má sìn lé. Ẹ̀ ń gbọ́ èèyàn ó kọ́ wọn nítorí kíni torí ijọ́ mi kì í ṣe nítorí òní nítorí ijọ́ mi tí ò bá tí ì kan ibi tó yẹ kó ti kẹ́kọ̀ọ́. Ẹ wo orú Ifá tá a là ń kọ́ yìí ẹ ní kí ni álífábẹ́ẹ̀tì tó wà ń di Ifá 256. Ẹ dákun ṣé yẹn lè kọ ọ̀pọ̀ lẹ́ẹ̀kan náà. 256 256 ní níta lè pè lẹ́sẹ̀ Ifá tó wà. Èjì ogbè ló ti bẹ̀rẹ̀ òfun ṣẹ ló ti parí. Díẹ̀díẹ̀ ládìẹ díẹ̀ tó bó bá ṣe ń kan ọmọ bá ṣe bá rí i pé ìmọ̀ yìí ó ti yẹ kọ́ ọmọ yìí ó mọ̀ òun láwà kọ́. Ìmọ̀ míì wà tó jẹ́ pé tí ọmọ gan tí ò tí kan bọ̀ tó a bá ti ṣe ń sojú ẹ̀ tó bá ti wá béèrè pé tèwo nu ìta ń lò fún rèé o. Ìyẹn ìmọ̀ ìwòsàn ìmọ̀ ìgbàlà. Ṣùgbọ́n ilé tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé agbára mi wọ́n ń gbé rọrùn ẹlòmíì wà tó jẹ́ pé tó ọmọ tó bí ò bára lẹ̀ kò farabalẹ̀. Kọ́lọ̀ má jẹ́ ká bí ọmọ kọ́mọ bí bàbá mi kan tó ní fúnra ẹni là á máa ń bí máa lè gbà mí o. Ọmọ tó jẹ́ pé tó bàbá rẹ̀ ó ń ṣẹ̀ṣẹ̀ ṣe ó ń takò bàbá rẹ̀ sọmọ nu sóò ni bàbá rẹ̀ ó fún ní ìmọ̀ tó sì jẹ́ pé tó bá ti gbà mẹ́yì tán yóò máa fi takò ìṣẹ̀ṣe lẹ́yìn ni.
Gbogbo àwọn ìdí tí ọ̀pọ̀lọpọ̀ babaláwo ọ̀jọ̀gbọ́n tí wọ́n fi máa ń sọ pé wọ́n dé Ifá mọ́nú nù. Wọ́n dé Ifá mọ́nú. Bẹ́ẹ̀ni. Kí làmọ̀ràn yín fún àwọn aráàlú lápapọ̀, ẹ̀ka aláṣẹ àti gbogbo àwọn tọ́rọ̀ kàn? Àmọ̀ràn mi fún, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn aláṣẹ ni pé kí wọ́n ṣàánú wa, àwọn la rán lọ láti ṣojú wa, wọ́n ràn lú lọ́wọ́, wọ́n bá wa ṣe kílù ó rójú, kílù ó ṣe kíni kó ráyè kó ṣe é gbé. Ìlú tí ń dahoro tán, ìlú tí ń dahoro tán, ọ̀pọ̀lọpọ̀ tí ń sá kúrò lórílẹ̀‐èdè bàbá rẹ̀, wọ́n wá lọ ń ṣẹrú níbòmíì. Àmọ̀ràn ni pé kí wọ́n jẹ́ kí ìlú ó rójú kó ráyè, kí àwọn ọmọ tí wọ́n wà nílùú àtàwọn tó sáko lọ tí wọ́n ń jìṣẹ́ tí wọ́n ń jìyà wọ́n lè padà wá sílẹ̀ bàbá wọn. Àwọn aráàlú, àmọ̀ràn tí mo lè ní fún àwọn aráàlú ni pé ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run, ká lóòótọ́. Gbogbo ohun tí ó bá ti jẹ́ pé ká ṣe, àìṣe ká kúrò ń díẹ̀. Ilé ayé gbogbo kátàkárà gbẹgbẹ àádà tá a bá lè wù ká ṣe, ayé náà là á ṣe kí ni, là á fi sílẹ̀ sí i. Ní tá a bá ṣe ni ò ní ṣe kí ni ò ní parẹ́ láyé. Àmọ̀ràn mi fún aráàlú nù. Àmọ̀ràn mi fún àwọn tó wá jẹ́ wípé wọ́n aráàlú ni wọ́n, adarí ni wọ́n, àwọn gan ni wọ́n wá ń jẹ́ bí àsọmọgbè fún ìjọba, ìyẹn bí ojú ìjọba, ó ní wípé ẹ má jẹ́ ká mọ̀mù lómù. Ẹ má jẹ́ ká mọ̀mù lómù, ẹ jẹ́ ká ṣe kó tọ́. Ní tá a bá ṣe tó bá tọ́, ó ní èyí ẹ̀ ò ní ìbàjẹ́ o. Ohun tá a bá ṣe tó bá tọ́, ó ní èyí ẹ̀ kì òtítọ́ kò ní orúkọ méjì, òtítọ́ ni yóò máa tọ́ lọ ni. Ó lè pàdé irọ́ náà yóò yí ẹlẹ́, yóò máa tọ́ lọ ni. Ṣùgbọ́n tá a bá ti ṣe tó bá ti lè wọ́, kì í ṣòótọ́ mọ́. Wá lè wá ní fún àwọn babaláwo èké tá a sọ yìí. Kán lọ tí babaláwo èké bá wà, tèmi gbà kò sí babaláwo èké, bóyá oníṣègùn èké tàbí àwọn adáhùn ṣe èké ní kẹsọ. Kò sí babaláwo èké bíi tí mo ṣe rí, kì í ṣe pé mo jẹ́ babaláwo. Ṣé rí, tẹ́ ẹ bá súnmọ́ babaláwo dáadáa, tẹ́ bá babaláwo gbé, tẹ́ bá babaláwo rìn, ẹ rí pé àwọn wọn níbẹ̀rù Ọlọ́run jù. Bádùúgbò kan bá wà, ẹ lọ béèrè iye babaláwo tó wà ń bẹ̀. Wọ́n lè má ju 2, 3, 4, wọn ò ní pọ̀. Ẹ lè gbọ́ awuyewuye lọ́dọ̀ wọn kankan, wọn ò ní bẹ̀rù Ọlọ́run tó jẹ́ babaláwo tá à ń pè lóní Ifá ni mò ń sọ o. So àwọn ẹni tí wọ́n wá jẹ́ àwọn èké tí wọ́n ń fi orúkọ awo tí wọ́n fi ń ta aráyé jẹ, gbógun bá jẹ lọ́gbọ̀n ó jẹ bọ̀, wọ́n kúrò lórí rẹ̀. Kí wọ́n lọ wẹ́ kọ̀kọ́. Kò sí ẹni tó kẹ́kọ̀ọ́ tí ò ní jèrè ẹ̀kọ́. Àfi tí ò bá kọ́ dójú àmì. Àfi tí ò bá kọ́ dójú àmì. Kò sí ẹni tó kẹ́kọ̀ọ́ tí ò ní jèrè ẹ̀kọ́. Àfi tí ò bá kọ́ dójú àmì. Ẹ lọ wo àwọn ọmọ wa tí wọ́n ń lọ ilé ìwé gíga nísìnyí. Tí wọ́n bá ṣe tán nílé ìwé gíga, wọ́n tún ṣe kí ni, wọ́n tún gboyè kóyè. Bí ẹ ṣe ń gbà kun náà sì ni wọ́n ṣe máa ń ṣe kí ni, wọ́n máa gbé wọn ga sí. Wọ́n máa gbé wọn ga sí. Wọ́n máa gbé wọn ga sí. Ẹ̀kọ́ wọn tó wọn jẹ́ lọ́nu. Kí gbogbo tí a bá ń ṣe kọ́lọ̀ ń jí kí ó san wá. Bí Ifá kan, ó ní igbó ewúro ní olómi ọ̀dàn bẹ́ẹ̀ lójó, bẹ́ẹ̀ bá rí gbó ṣùṣùṣù, kẹ́nikẹ́ni má máa gbèyàn o. Igbó gbogbo kì í ṣe lómi díwá fún Ọ̀rúnmìlà. Bàbá òwe ẹmọ rẹ̀ ń gbèjégbèjọ́ fọ́pọ̀ awo, èmi ò gbọ́fá. Ifá dákun bá ń gbọ́ tèmi, ìwọ̀n tí mo bá mọ̀ Ifá jẹ́ ó san mí. Ó dáa, kóyún tó lọ, ó ní tó yẹ ń fi bẹ̀rẹ̀. Mo mọ̀ dá dúró di àsìkò yìí láti fi parí ni. Ìdí sì rèé, àwọn èèyàn ò fẹ́ mọ̀ ta ní bá wa sọ̀rọ̀ gan-an. Ta ni Baba-Awo Awosanmi Abe, ó jọkùnrin tí wọ́n sọ pé tí wọ́n ní wọ́n bí ní nǹkan bíi 50 ọdún ó lé bíi mélòó sẹ́yìn. Torí tí mo ní tí wọ́n ní, torí àwọn tó ń bí mi ni wọ́n mọ̀ gbà tí wọ́n bí tó dájú. Àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ tó dájú. Wọ́n bí mi sí ilẹ̀ Haúsá tí a mọ̀ sí Minna, Niger State. Kongila ni àdúgbò tí wọ́n bí wa sí. A sì kàwé
pàyàmọ́rí ìyẹn primary ní Limawa primary school ní Minna náà. A wá lọ sí ìwé secondary ní Ahmadu Bahago secondary school Minna náà. So kó tó di pé àwa kúrò, bàbá mi náà ló ṣáwó lọ́bẹ̀ o, wọ́n wá kúrò, mo ṣe wá di ẹni tó dé Ìbàdàn nù, tí mo wá ń kọ́fá lọ́dọ̀ bàbá mi, Baba-Awo ọba Ìdú-Awo àgbáyé Ifá Fádámitán Àlàbí. Àwọn ni wọ́n wá mú mi káàkiri lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn, ìmùlẹ̀ wọn ní Ṣàngó Ọ̀tà ní Ìjẹ̀bú ní Ìlóbù ní Òṣogbo ní káàkiri ìpètò kí mọ̀ yìí ó lè tó jẹ fún mi. A sì kẹ́kọ̀ọ́ tán, a níyàwó, a bímọ. Mo dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè pé ó fún mi ní ọmọ méjì bí, ó fún mi lọ́kùnrin, ó fún mi lóbìnrin. Àìkọ́mọ fọ́lọ́mọ. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n tẹ́ bá wò ẹ́ rí i pé àwọn tó bá jẹ́ oníṣẹ̀ṣe babaláwo a máa bímọ tó pọ̀, wọ́n á máa níyàwó tó pọ̀. Kí ló dé tí yín yàtọ̀ bẹ́ẹ̀? Ìyàwó tó pọ̀ ẹ̀wù ọkàn ni. Ọmọ tó pọ̀ Olódùmarè ló ń fún wa. Mo dúpẹ́ lọ́dọ̀ ilé tó Olódùmarè fún mi, torí owó là fi tọ́mọ nísìn. Gbogbo àwọn oníṣẹ̀ṣe wa, n tí ẹ̀fín rí wa rọ́ sẹ́yìn díẹ̀díẹ̀ náà kún wípé tó àìsí ń bẹ̀ pẹ̀lú yín kò jẹ́ ká dá sí. Àìtọ́mọ débì kan gbà kan. Ẹ ti mọ bí mò ń bọ̀. Mo mọ ibi tẹ́ ń lọ. Àìtọ́mọ débì kan gbà kan ló fi wá jẹ́ pé làwa fi wá wo ọ̀rọ̀ tí Ifá sọ wípé bá a ṣe lówó mọ́ ńlá yàn kọ́, ìwọ̀n ẹnu níwọ̀n òkèlè. Ìwọ̀n tí mo rí i pé Olódùmarè ó fún mi tọ́, mo ní ká bì níwọ̀n ká máa tọ́ wọn. Níwọ̀n tó ká máa tọ́ wọn. Tẹ́ ẹ bá wá ṣe babaláwo yìí, iṣẹ́ wo lẹ bá ṣe? Ní ìgbà tí wọ́n ti lóyún mi ni wọ́n ti sọ fún bàbá mi pé ọkùnrin ló ń bọ̀, babaláwo ni. Ṣùgbọ́n ìgbà tí wọ́n sọ fún mi gan kò wù mí. N tó wù mí ni kí n ṣiṣẹ́ ológun. Iṣẹ́ ológun ló wù mí. Ó wù mí kí n ṣiṣẹ́ ológun. Pẹ̀lú gbogbo oògùn, pẹ̀lú gbogbo àjẹmọ́nú ìbáṣe wúlò pọ̀. Oògùn kankan ò sí, àjẹmọ́nú kankan ò sí. Ọlọ́run gbogbo wa ń jẹ àtòtítọ́. Sẹ́ẹ̀rì ló wù mí. Ṣùgbọ́n ìgbà tó rí ò gbabẹ̀, tó wá jẹ́ pé ibi tí orí fẹ́ kí n ṣe òun náà làwa ṣe. A sì dúpẹ́ lọ́jọ́ tí tòní. Ṣé ẹ fìgbà kankan bíi pé ẹ mọ̀ jẹun sọ pé kábàámọ̀? Kábàámọ̀ rí láti ọdún tí bàbá mi ti bí mi títí di òní. Kábàámọ̀ rí, torí wípé mo rí wọ́n fi òtítọ́ tọ́ wa. Wọ́n fi òtítọ́ tọ́ wa. Wọ́n jẹ́ ká mọ̀ wípé ilé ayé a máa dùn, a tún máa ṣe kí ni, a tún máa mì ẹ̀yìn díẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ oníyànjú yóò padà dé ibi tó yẹ kó dé. Ẹ ṣé, ọpẹ́ pàtàkì lọ́wọ́ Baba-Awo Awosanmi Abe. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu wọn yìí. Kí n tó tún lọ, ẹni kò sóògùn owó. Kò sóògùn owó pa gbogbo àwọn tó ń wá kiri, ẹ má wá kú wá kiri. Kò sí oògùn owó pa. Bí tí wò mọ. Bó ṣe wù ó mọ. Ẹni tó bá ló wà kó gbé jáde kó ṣe káwò. Mo rò pé bàbá tún kàn sí yín lọ́jọ́ mi ẹ̀ tún dá wa lóhùn. Kò síjọ́ tẹ́ ẹ pè mí, kò síjọ́ tẹ́ ẹ ní wá, kò síjọ́ tẹ́ ẹ wá tí ò sáàyè. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ yín. A dúpẹ́ àmọ́ lóore. Àgbà ò ní tán lórílẹ̀. Àṣẹ Èdùmàrè. Àmọ́ rí yín bá. Àṣẹ Èdùmàrè. Peter Olasupo Captain P2 òun lorúkọ tèmi. Ó dìgbà o.